níbi iṣẹ́, right? Now, Sherry, màá kọ́ bẹ̀rẹ̀, Sherry ọmọ tó ń jẹ́ Láyọ̀ Aristobon, tá à ń pè ní Láyọ̀ Ìjọgbọ́n yẹn, tó bá sọ pé kẹ́ ẹ ṣe nǹkan báyìí, ẹ ṣe o, ṣùgbọ́n tó bá fún yín lóúnjẹ, ẹ má jẹ o. Tó bá ní kẹ́ ẹ ṣe nǹkan báyìí, tó bá sọ nǹkan fún yín, gbogbo nǹkan tó bá sọ fún yín, kẹ́ believe ẹ o. Nígbà tí ọmọ olórí burúkú ọmọ, look, I have to rejoice because the Bible even says that we should rejoice over our enemy. Soji Olowoyo, Olowo kukuku. Ṣé mo ti kí yín ná? Ẹ káàárọ̀, ẹ káàsán, gbogbo bí tẹ́ tí ń wò mí. Kì í ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ show. Soji Olowoyo, Olowo kukuku tó pé rẹ̀ ní Soji Olowogbogboro tó bá wá jókòó tó bá máa dájú èèyàn lórí internet. Àṣẹ kò ní wé, àṣẹ asylum seeker rádaràda ni. Ṣé rí tí Ọlọ́run tó bá wà pẹ̀lú ẹ kó o ní gbogbo nǹkan tó máa fi ṣe rere ní ìkáwọ́. Tí Ọlọ́run bá sẹ́ pé òun ò ní fún ẹ láyè pé iṣẹ́ burúkú ló ń ṣe, kò ní gbà fún ẹ. One, ìyàwó tó bí Peter fún Soji make sure pé òun deport ẹ. Ìyàwó tí Soji tó lọ ní Island, àṣẹ ìyẹn bàwé ẹ̀jẹ̀ ibi tí ayé ẹ ti bàjẹ́ nìyẹn. Arúgbó tí ó lọ fẹ́ ní Ireland, ní Republic of Ireland, nígbà tí Soji jókòó tí Soji bẹ̀rẹ̀ sí ní jẹ obìnrin yẹn ṣe marriage pẹ̀lú ẹ̀, àgbàlagbà ni ó ṣe marriage pẹ̀lú midget yẹn. Ṣùgbọ́n wọ́n ti máa ń gbàgbé pé tó bá ṣe marriage pẹ̀lú èèyàn, ẹni tó ṣèwé ẹ̀ yẹn ó ní babala rights lórí ẹ̀. Àwàyù gbogbo yín ni mo rí látòkè délẹ̀, mo máa dárúkọ yín later. Now, obìnrin arúgbó yẹn òyìnbó yẹn tí Soji wá ṣe bálabàla, àṣé ó bàwé ẹ̀jẹ̀, ó bàwé Soji jẹ́. Soji wá padà wá sí United Kingdom lọ́wọ́ òfo, ní ọwọ́ òfo, pẹ̀lú bó ṣe rí Soji burú. Tó bá rí ejò wá kọ́kọ́ pa ejò wá kọ́kọ́ pa Soji kó tó pe ejò tó bá mọ̀. Soji Olówóyọ, Soji mi ò mọ ẹrí náà, mi ṣe nǹkan kan fún ẹ. Ó gbé orúkọ mi lọ sí NMC láì ṣe nǹkan kan fún ẹ. But mo dúpẹ́ gbogbo orúkọ mi lọ sí NMC torí pé lẹ́yìn ìgbà yẹn, Láyọ̀, how are you my darling? Lẹ́yìn ìgbà yẹn gbogbo àwọn tó mọ orúkọ mi lọ ìbànújẹ́ náà ń gbé ìbànújẹ́ torí bó ṣe gba ìwé ọ̀fọ̀ ní January 25. Ìwé ọ̀fọ̀ tó gbà ní January 25 tó kárújọ tó sunkún, Soji, gbogbo àwọn ọ̀tá wa pátá ló máa kọ́wọ́ bọ níbi Soji tó máa sunkún. Nítorí ọ̀rọ̀ tá à ń sọ lórí íńtánẹ́ẹ̀tì yìí, nítorí pé Fọlá Tinubu ló gbẹ́jọ́ wá fún mi o, tí mò ń bá Lizzy jà, tí mi ò mọ Lizzy rí o, mi ò mọ rí, mi ò mọ kọ ẹ̀. Tí Fọlá Tinubu gbẹ́jọ́ wá bá mi, èmi ò ṣe wádìí, bọ́ torí pé Lizzy ti jẹ́ celebrity, akànbẹ̀rẹ̀ ẹ rí i pé mi ò dájú pé àtijọ́ tí mo ti kẹ́dùbọ̀ ọ̀rọ̀ Lizzy tí mo dẹ̀ sí kọ́gbọ́n mi, iṣẹ́ gbọ́ kí n kẹ́dùbọ̀ ọ̀rọ̀ any actress or celebrity rárá, torí pé wọ́n lẹ́lẹ́dàá wọn. Àwọn dọ̀ọ̀dẹ̀ wọ́n ní ẹ̀tọ́ láti máa gbé ilé ayé. Abiyamọ ayé, mo rá abiyamọ ayé lórí platform mi lónìí. Mo mọ̀ kó máa wo show mi o, but màá ti ṣetán kó tó dé pẹ̀lú ọkọ mi, how are you? Now, gbogbo yín ni mo rí o, torí pé ó kàn ti pẹ́ tí mo ti bá abiyamọ ayé sọ̀rọ̀ ni mo kàn ṣe dárúkọ ẹ̀. Mo máa dárúkọ gbogbo yín náà tí bá ṣe tán. Now, nítorí pé mo wá padà, tí Lizzy wá bẹ̀rẹ̀ sí ní pariwo, tí gbogbo àwọn tí Lizzy tó gbé tó ń bá sọ ẹjọ́ ẹ̀ níjọ́ kìíní àná, bí Esabod, DKY, Pulse and Ponder, gbogbo wọn bẹ́ẹ̀ yẹn tí mo kàn ní tó padà lẹ́yìn ẹ̀, mo wá so mọ́. Tí mo dẹ̀ rí pé ọmọ yẹn ò ṣe, ìyẹn ni Soji ṣe gbé ẹjọ́ mi lọ sí NMC ní 2021. Soji gbẹ́jọ́ mi lọ sí NMC. Mi ò ṣẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ń wò ni, adákẹ́dájọ́ ni Ọlọ́run. Ẹ wá wo bó ṣe ń ṣe ayé Soji bálabàla. Nígbà tí Soji tí wọ́n ṣe ní àdìmẹ́rù, tí wọ́n gbé wá sí ìlú òyìnbó, kò rọ́wọ́ mú ní United Kingdom, ó lọ sí Ireland, ó lọ fẹ́yàwó. Ìyàwó yẹn ò tètè bọ́ sí, ó bọ́ sí United Kingdom bí, ó fún yàn lóyún. Ẹni tó fún lóyún òun ni ìyá Peter. Ó máa ṣe ìyá Peter bàṣàbàṣà. Mo hàn sáwà yìí, ó ṣe ìyá Peter ṣokoṣoko, ó bá yí ọmọ yẹn jẹ́. Kékeré báyìí ló kù.
ó make sure pé òun gba Peter lọ́wọ́ ìyá ẹ̀ ó ń dá nìkan tọ́ bẹ́ẹ̀ náà ló ń ṣe obìnrin tó rí ní island yan obìnrin funfun ló ṣe báṣubàṣu ó rò pọ̀ wọ́n ti tẹ̀kúdà nígbà tí yẹn ti ṣe marriage pẹ̀lú ẹ̀ Joy Isakios, how are you my friend? Obiageli Okudayi, how are you? Bí ayé Sọjí ṣe bàjẹ́ nìyẹn tí obìnrin òyìnbó yẹn tó bà ìwé yẹn jẹ́ and at that time mo bímọ sí United Kingdom kò mú ẹ láti gbàwé bí Sọjí ṣe gbé ìwé asylum wọlé nìyẹn láti gbà yẹn ní Sọjí ti ń ṣorí burúkú káàkiri ló ti ń sá from pillar to pole ó dẹ̀ mọ̀ pé onírú nǹkan bẹ́ẹ̀ yẹn ló ń ṣe gbogbo burúkú táwọn èèyàn tí wọ́n fi èpè ńláńlá tí wọ́n fi ń lẹ̀ lórí mọ́lẹ̀ tó bá gbé òtítọ́ dání bí gbogbo ọmọ aráyé bá ń ṣépè fún ẹ tó gbé òtítọ́ dání ìwà òtítọ́ yẹn á jẹ́ kí wọ́n máa ṣe àdúrà ní èpè yẹn máa jẹ́ fún ẹ ṣùgbọ́n tó bá gbé ibi dání tí gbogbo ọmọ aráyé tí wọ́n ń ṣàdúrà fún ẹ tó ń ṣe bí lábẹ́lẹ̀ ní gbangba ní nínú òkùnkùn ní tí gbogbo ọmọ aráyé bá ń ṣàdúrà fún ẹ èpè ló máa jẹ́ Sọjí Abraham Coker àṣà asylum seeker ni nígbà tó ṣe gbogbo wọn yẹn tán ló wá bọ́ sí ọwọ́ ọmọ Zimbabwe kò yé yín ọmọ Zimbabwe British citizen ni lọmọ Zimbabwe ló lọ marry ẹ ló ṣe marriage wọ́n disregard marriage yẹn right ní home office wọ́n ní ohun tó gbé wá ó di marriage kejì wọ́n ṣe disregard marriage ọmọ South Africa àbí bóyá Zimbabwe yẹn ni lo you have really only shaky papers and putting faces out there kùkùté ọ̀dẹ ni now wọ́n kàn dúró dé ọmọ South Africa bí ti kọ́ ni o ó bí kìíní wọ́n gbéwèé wọlé ó ṣe lórúkọ ẹ̀ home office tó bá ṣe burúkú ìwọ náà á rí àwọn oníṣẹ́ àjókòó ti kéèsì ẹ báwọn oníṣẹ́ ṣe jókòó ti kéèsì Sọjí nìyẹn bí àwọn oníṣẹ́ ṣe jókòó ti pé rárá o kàn fẹ́ British citizen lásán ni ó tún ní kọ́mọ yẹn lọ ṣe nọ́ọ̀sì kó má máa gba owó bàbá ọmọ yẹn tún sá kìtàkìtà Abigail ó lóyún ó bí kejì ó ṣe nọ́ọ̀sì so case worker tó wà nídìí iṣẹ́ Sọjí náà ó ní màá bá ẹ tá tán kọlẹ̀ gangan màá bá ẹ tá tán kọlẹ̀ gangan case worker ní rárá òun á bá tá tán ni o bá fẹ́ bìrìtìkó times 10 ṣebí Irish lọ́wọ́ kọ́ fẹ́ Irish báwí ẹ̀ jẹ́ o padà wá fẹ́ bìrìtìkó o bí ọmọ Peter o bí Peter ti ṣèwé o Peter bìrìtìkó ni o ṣẹ́rí tí Ọlọ́run bá fẹ́ pé o ò ní rọ́wọ́ mú níbi òyìnbó tó wà yìí tó tún ṣiṣẹ́ ibi Sọjí tèmi tó ṣe àti ti Lizzy tó ṣe òun ló múlé ayé ẹ̀ pẹ̀lú òkúrú muṣu tá a wá ń yọ̀ lórí ẹ Sọjí mo ìfẹ́ràn ẹ sórí àfi tó bá wá sí Bolton tó ṣe fídíò níwájú ilé mi wípé mọ́mí Adébímpé mi ò ń ṣàǹtí ẹ mọ́mí ẹ ni mo jẹ́ mọ́mí Adébímpé ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí ẹ bá mi bẹ̀ Lizzy kó dáríjì mí ló tó máa rọ́wọ́ mú ní United Kingdom yìí ọyàn mi méjèèjì ni mo gbé dání nígbà tí mo gbé ọ̀rọ̀ ẹ lọ sí oríta mẹ́ta tí mo lọ gbàdúrà fún ẹ ń bẹ̀ tí mo fògùn ṣépè fún ẹ Sọjí ó rò pé mò ń bẹ́ẹ̀ ṣeré ni èmi ò sí nínú àwọn tó máa ṣeré bèrè lọ́wọ́ Òkété ọjọ́ tá a lọ wọ aṣọ fún ní Bolton market tí mo wọ òdì aṣọ tí mo lọ fi ra àwọn nǹkan orí burúkú fún ọjọ́ kẹrin ni òhù ẹ̀ jáde Sọjí àfi tó bá wá sí Bolton àtòkété náà ẹ̀yin méjèèjì ni káyé yín tó lè dáa kẹ́ ẹ tó lè rọ́wọ́ mú ẹ̀yin méjèèjì náà lẹ gbé mi lọ sí NMC ẹ̀ mọ̀ bí mo ṣe kàwé mi náà mi ò ṣẹ̀yìn mi ò ròyìn nítorí pé ẹ̀ ń gang fight torí pé ẹ̀ ń gbèjà èèyàn January 25 ọkùnrin yẹn bó ṣe rí i pé o tún wá ní criminal case ó jókòó ti kéèsì ẹ̀ dáadáa ó jókòó tí ó tẹ̀bà tí ó ní ò bá fẹ́ bìrìtìkó kó o lọ fẹ́ Queen of England kó o fẹ́ ọmọ Queen ó ní òní gbàwé nílùú iṣẹ́ ó jókòó ti kéèsì ẹ̀ bí wọn náà ṣe máa ń jókòó ti kéèsì èèyàn tó máa ń báyàn láyé jẹ́ ní lórí kìíní ó wà lára ẹ òun ìṣe social media mọ kọjọ kọdáríjì òun àwọn ìyàwó òun kò ní láyè kó pẹ̀lú àwọn ọmọ ẹ àwọn yẹn sọ fún ni wọ́n ní ìyàwó ẹ nọ́ọ̀sì ni wọ́n ní the British citizen ni ó wà entitled sí some social welfare packages amenities àwọn owó baba Jairo wọ́n ní ó wà entitled sí Jairo wọ́n nítorí náà wọ́n deny ẹ ní àpìlì ẹ pa Sọjí
ó ṣubú bó ṣe fẹ́ gbé mi ṣubú kòtò tó gbé sílẹ̀ ìwọ fúnra rẹ̀ ló torí wọ́ ìwọ ẹ má bàyàn láyé jẹ́ ẹ má bàyàn níṣẹ́ jẹ́ òun ni Lizzy Anjorin ṣe ń ké tán tẹni ẹ yẹ kó ti dákẹ́ ó ti ké jù ẹ nàyàn ẹ ń sọ fún bó ṣe máa ké kò bá fi 20 years rojọ́ ẹnu ẹ̀ ló fi rojọ́. Sọjí ó pẹ́ kọ́ tó dìpọ́tì ẹ̀ àbúrò mi ò ṣe èèyàn kan tí mo ju kiri yẹn sí oló mẹ́sẹ̀gì mi sí àbúrò mi àtàtà ó ló pẹ́ kọ́ tó dìpọ́tì ẹ̀ ṣé ohun tó fojú Àbíkẹ́ Jagaban rí ni ní ká sọ ni àbí ohun tó fojú straight from the heart rí àwọn tó ṣe pọ̀ gan Sọjí ṣùgbọ́n àwa tó fẹ́ baṣẹ́ wa jẹ́ kó kàn tí ẹ máa ṣàràbù kó máa búyàn kiri ìyẹn ìkọ́ni ó wá tún gbé mi lọ sí NMC láìṣẹ́ láìrù ẹ́ òtítọ́ kòrò gist blog, how are you my darling friend? Ó wá gbé mi lọ kọ́ lè bá àbáṣẹ́ mi jẹ́ ìyàwó tiẹ̀ ìwọ rán ní school of nursing tẹ́mi ń ṣe yẹn o ò fẹ́ kọ́ bayé ìyàwó ẹ jẹ́ o ò fẹ́ kọ́ bayé ìyàwó ẹ jẹ́ o wá gbé èmi àgbàlagbà single mother pẹ̀lú ọmọ mẹ́ta ní 2021 ó gbé mi lọ sí NMC pé kí wọ́n gba pin number mi Ọlọ́run dúró díẹ̀ síbẹ̀ ó bayé ẹ jẹ́ very evil boy pẹ̀lú ọkọ mi mo ń ka message mo wà online ó wá ayé ẹ bàjẹ́ ayé ẹ polúkúrúmuṣu tí bá ṣe tán nínú comment section yìí mo máa ju link yẹn síbẹ̀ kí gbogbo yín kẹ́ ẹ lọ kà á Ìsọjí ṣe ń sunkún bàlà ní kóòtù òun bímọ méjì ọmọ méjèèjì ó ní páálí British ìyàwó òun British ni ìfàtọ̀ ọmọ nǹkan tó ń bí síbí yìí ó ti dàgbà ó ti gba páálí wọ́n refuse ẹ̀ appeal denied Sọjí until you do the needful ó ṣẹ̀mí ó ṣẹlẹ̀dá mi mo máa ń sọ ní Ireland nígbà tí mo ń ṣe nursing mi odidi ọdún 4 tí mo fi ṣe nursing mi ló fi dàbẹ́ ni pé mo wà ní in prison with hard labour àwọn ọmọ mi ò lè wọṣọ aṣọ Primax pennies náà pè ní Ireland la máa ń rà kí dẹ̀ tún ṣe ojúlówó ti Primax o èyí tó máa kọ sèèsì sí lára ìgbà tó bá ṣe sèèsì la máa lọ rà á jẹran fún odidi ọdún 4 tí mi ò fi lè purọ́ pé mo jẹran ni pé tí n bá lọ sílé àwọn ọ̀rẹ́ mi tó fún mi lẹ́ran Bùnmi breast ó ń ṣe yàtì tí n bá lọ sọ́dọ̀ ẹ̀ ló lè ṣe turkey á dín turkey á ṣe kínní àwọn ọ̀rẹ́ mi pọ̀ mo kàn fi tiẹ̀ ṣe example ni o la máa jẹran lé wọn nílé mi ẹja torí ọdún 4 náà fi ń ṣe nọ́ọ̀sìn kì í tún ṣe ẹja Titus màá lọ màá grill ẹ̀ màá bọ̀ débi pé àwọn ọmọ mi rí ẹja Titus wọ́n ń sá Arámidé Máyégún àwàyù àwọn ọmọ mi tó bá ti rí ẹja Titus wọ́n á sá wọ́n máa sá ni odidi ọdún 4 kò sóúnjẹ míì nínú ilé wa mo wá ṣetán mo tún wọ́n ra mi ní school 7,144 euros ni mo ń san every year láìṣẹ́ Sọjí ó wá gbé mi lọ sí NMC ìwọ àtòkété òkété sí ẹ náà ń bọ̀ ṣé ti Sọjí ni adákẹ́dájọ́ lọ́lọ́run I will put the link here everybody go and read it the judgment was passed on the 25th of January 2026 appeal denied wọ́n á gbé ẹ wọ́n máa gbé ẹ lọlé tó bá wá fẹnu ẹ gbolẹ̀ níwájú ilé mi ní Bolton kò ṣe fídíò kí gbogbo aráyé rí ẹ kí n dáwọ́lé ẹ lórí báyìí mi ò ń ṣọlọ́run o kí n gbàdúrà fún ẹ kí n sọ pé mo yọ̀ǹda ẹ ìgbà yẹn ló tó máa rọ́wọ́ mú àdàbí tí n bá mọ bí iṣẹ́ ẹ àdàbí tí n bá mọ bí iṣẹ́ ẹ tí mo bá kọ lẹ́tà síbi iṣẹ́ ẹ lásán pé kàn jọ ẹ kúrò níbi iṣẹ́ àdàbí tó bá jẹ́ pé kì í ṣe dáadáa ni mò ń wá fún ẹ àdàbí ìgbà tí Abigail tó bí ọmọ tí mo celebrate ẹ àdàbí ìgbà tí pé mo bá ẹ àti Abigail pàdé lọ́dọ̀ Ṣadé Elékwẹ́nsà àgbà tó ń ṣí ṣọ́ọ̀pù ẹ̀ tó jẹ́ pé tinútinú ni mo fi gbé ọmọ ẹ tinútinú ni mo fi bá ẹ ṣe àṣẹ kòrò ni ẹ Sọjí ìyá jẹ bó tó sí ẹ lára straight from the heart how are you màá lọ gbé síta màá gbé sí comment section yìí kí every one of you kẹ́ lọ kà á ẹ má ṣèkà o ẹ má ṣèkà tẹ́ bá mẹ́nu sí ọ̀rọ̀ anybody ẹ mẹ́nu sí ẹ sọ díẹ̀ ẹ kúrò ńbẹ̀ because anything tó bá wà lórí internet èèyàn ní right àti sọ sí ẹ sọ opinion ní ẹ kúrò ńbẹ̀ Sọjí ohun tó ṣe fún Lizzy Anjorin ó lọ wá hútẹ̀hútẹ̀ ẹ̀ wá ẹni tó ra mọ́tò fún ẹni tó jí mọ́tò ní ẹni tó jí mọ́tò ẹ̀ lọ bó ṣe bá kiri kan ṣe àwọn tó ti fẹ́ rí àwọn tí ò fẹ́ rí school tó lọ ìwọ nìkan ní náà only you waka come on this social media tó fẹ́ bàtà yé ọmọ yẹn jẹ́ síbẹ̀ ó mọ̀ pé ẹ̀san máa ké pẹ̀lú gbogbo ẹyọ kan ṣoṣo nínú gbogbo nǹkan tó ní làwọn míì ní
tí wọ́n dẹ̀ lò tí wọ́n ti gba pálí ìlú yìí wọ́n bí ọmọ mẹ́ta ló ní sílùú tó ní British passport ìyàwó ẹ̀ ọmọ Saudi tó jẹ́ nọ́ọ̀sì British passport náà ni ló ní Sọjí with all those wọ́n refuse ẹ̀ wọ́n jù ẹ́ nígbà tí Láyọ̀ kọ́kọ́ sọ fún mi tó ní mọ́mì asylum seeker lọ́mọdé mo ní Láyọ̀ gbẹ́nu ẹ̀ sọ̀hún ìyẹn ni mo ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣó mi pé ohun tí Láyọ̀ bá sọ ẹ believe ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ oúnjẹ tó fẹ́ gé oúnjẹ báyìí tàbí tó tọwọ́ bó oúnjẹ yẹn tó ní kẹ́ ìjọba oúnjẹ ẹ má bàjẹ́ ṣùgbọ́n tó bá ti sọ nǹkan fún yín lórí ìkànnì ẹ believe ẹ̀ nígbà tí Láyọ̀ kọ́kọ́ sọ fún mi tí kẹ́sì òun àti Òkété wà ní kọ́ọ̀tù Láyọ̀ ní ó ní mọ́mí olóòfìkọ́ dìpọ́tì Sọjí mo ní Láyọ̀ mo ní jọ please òun gan ti lè gbàgbé Dáyọ̀ ti lè gbàgbé ń sìn mo ní please just go all this thing that you are just saying this one is a lie ó ní wẹ́ nǹkan tó mọ̀ ló ń kàn sọ fún yín Sọjí you are such a vile ayé ẹ wá ó bò mọ́ra ẹni yẹn kàn ju kìnní yẹn sí mi líǹkì yẹn sí mi ní 3 o'clock mi ò tiẹ̀ mo busy níbi iṣẹ́ mi ì tí sùn mo ṣẹ̀ṣẹ̀ wá délé mo ṣẹ̀ṣẹ̀ ń jẹun bí mo ṣe ń jẹun ni mo ṣí báyìí èmi náà ẹ trust mi mo fàyà ẹ mo jù sáwọn tèmi kíákíá mo jù sáwọn tèmi pé ẹ wo ohun tí mo rí o ojú mi nìkan kọ́ ló máa rí lẹ́yìn torí náà ẹ ṣe dáadáa ẹ bá ń sọ̀rọ̀ èèyàn lórí internet ẹ má sọ ti kan ẹ mọ̀ wọ́n gbogbo wọn ẹ mọ̀ wọ́n àwọn tó mọ̀ wọ́n ẹ jẹ́ kán jọ máa jà ẹ̀yin ẹ kàn sọ díẹ̀ ẹ kàn sọ tíntínní nínú ẹ̀ right ẹ má jẹ́ kó dàbí ẹ wo ìrora tí agony tí Sọjí Òkété Esabod Tókunbọ̀ Abọ́dẹrìn ló ń jẹ́ bẹ́ẹ̀ kí lórúkọ Adamáyọ̀wá olórí burúkú ọmọ àlè játijàti yẹn Abraham Abigail Ivy ẹ wo bí gbogbo wọn Kwame ẹ wo bọ́n ṣe sí Lizzy Anjorin tíyàn bá wo dúdú fọ̀ akọ̀ràdé egun ẹ wá ló ń kígbe ẹ ń sọ̀rọ̀ ó yọ tán ká ló sọ fún yín bẹ́ẹ̀ ẹ rí you don't know her ó dẹ̀ show achievement ẹ̀ fún yín lójoojúmọ́ ẹ rí yẹn olórí burúkú Tókunbọ̀ Abọ́dẹrìn yẹn adikọ́lọ́ ọmọ ọmọ gèkìní tó wọ̀ kó mu wá ṣé yẹn náà fi ń ṣayé ilé ńlá tó ń kọ́ káàkiri ẹ rí yẹn ẹ rí gbogbo activities Lizzy Anjorin tó ń ṣe dáadáa tó ń ṣe dáadáa nínú ayé ẹ rí yẹn Ọlọ́run bà ọ̀tá ẹ̀ lójú jẹ́ his activity got his father beaten up and recorded bẹ́ẹ̀ ni abiyamọ ayé I must not offend ẹlẹ́dàá Láyọ̀ Sọ́bọ̀lù bẹ́ẹ̀ ni nítorí náà Sọjí tó bá wo fídíò yìí tó bá kó ọ̀rọ̀ mi dànù wá pẹ́ yà á jẹ́ wá di ẹ lọ sí Nàìjíríà àdìmẹ́rù tó fi ẹ́ ṣe wá náà máa fa fi ẹ́ ṣàdìmẹ́rù lọ sí Nàìjíríà Sọjí omorúkọ mi lọ sí NMC Òkété tẹjọ gaba kan náà ìyẹn náà mú lọ sí NMC ìtìjú lẹ bá bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ó ń sọ fún yín wípé kòtò tẹ ẹgbẹ́ sílẹ̀ òun fúnra ara òun máa tì yín bọ́bẹ̀ èèyàn wàá ní ọmọ tó ní pálí kan dání wọ́n ti torí ẹ̀ ń gbàwé kámpẹ́lì tí ìwọ tó ní ọmọ mẹ́ta tó ní pálí ìlú yìí o tún níyàwó tó ní pálí ìlú yìí o lọ fẹ́yàn ní Ireland tó jẹ́ Irish citizen Ọlọ́run dá ojú gbogbo ẹ̀ bolẹ̀ fún ẹ Ọlọ́run dá ojú gbogbo ẹ̀ bolẹ̀ fún ẹ Sọjí Ọlọ́run dá ojú gbogbo ẹ̀ bolẹ̀ fún ẹ o mọ̀ pé Ọlọ́run wà lókè o lọ béèrè àwọn tó ṣẹ̀ o lọ béèrè kó lọ bẹ̀bẹ̀ àwọn tó jẹ́ pé inú ni bí ni kí ni mo ṣe fún ẹ torí mo fi Fọlá Tinubu lẹ̀ mi wá rí fi Fọlá Tinubu lẹ̀ tó bá mọ̀ bí mo ṣe ń gbádùn bí ìranú ṣúgà àbúrò mi ti débí torí lọ́pọ̀ ọmọ olówó gábà ó ti débí pẹ̀lú ọkọ mi káàárọ̀ ọkọ mi how are you pẹ̀lú ìyá mi àsán ẹ̀sọ́ wá sàn ẹ̀sọ́ ọmọ wọn tó fojú ẹ̀ rí gbogbo èèyàn lórí bíi kò séèyàn kankan tó sọ̀rọ̀ ẹ ní dáadáa ibi ló fi sọ fún anybody wà báyọ̀ jà tinútinú láì ṣẹ́ kí ni Àbíkẹ́ Jagaban fi ṣe é kí ni Adébímpé fi ṣe é tó fi gbọ́dọ̀ mi lọ sí NMC Òkété kí ni mo fi ṣe é sórí bó ṣe ń ṣẹ̀sìn ẹ̀sìn tiẹ̀ á ju ti Sọjí lọ Sọjí ó máa ṣẹ̀sìn gan o ó ṣẹ̀sìn gan ni o ẹ̀yin èèyàn mi ẹ má bínú ó rẹ̀ mí ẹ jẹ́ kí n lọ sùn ó máa ju link yẹn sí comment section kẹ́ ẹ lọ gbogbo yín kẹ́ ẹ open ẹ̀ kẹ́ ẹ lọ wo ẹ̀sìn Sọjí ń bẹ̀ ẹ farabalẹ̀ ó pọ̀ o it's about 6 pages ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo ẹ̀sìn Sọjí níbẹ̀ tó yẹ yín ẹ máa ṣe rere tẹ́ bá rí nǹkan lórí internet ẹ sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ ẹ mẹ́nu kúrò ń bẹ̀ tó ti yẹ yín ẹ sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ èmi Lizzy
Àbíkẹ́ Jagaban la mọ nǹkan tí àwọn èèyàn ṣe fún wa lórí internet so lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a wá tí kọra sọ̀rọ̀ báyìí tọ́lọ̀ ń gbèjà wa jà báyìí ẹ̀ mọ̀ pé a kì í ṣèyàn tó yẹ kéèyàn máa kọjú ìjà sí we as plain bó ṣe bẹ́ẹ̀ ṣe rí yìí wọ́wọ́ mi ṣe rí yìí bẹ́ẹ̀ nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn rí èmi Àbíkẹ́ Jagaban àti Lizzy Anjorin we don't hold anybody any grudge tá bá rí nǹkan lórí internet tá bá sọ àkàn analyse bó ṣe rí lọ́kàn wa nìyẹn Sọjí kò sẹ́ni tó ní kó má analyse ọ̀rọ̀ Lizzy Anjorin gbà yẹn èmi gan analyse but I stepped back when I started seeing the truth but you did a lot ọmọ yẹn Florida ò tí ì pé ọmọ ọjọ́ mẹ́jọ tó fi wá èyí jọ ikú lé lórí tó dẹ̀ máa dà lórí àwọn ọmọ ẹ̀ àdàbí tí Lizzy Anjorin tó bá mú ẹ̀ rí tó jẹ́ pé nígbà táwọn ọmọ ẹ̀ ò tí ì pọ̀ ọmọ ọjọ́ mẹ́jọ ó wà ẹ̀yìn jọ kú lé wọn lórí lóko ó dùn Lizzy gan ní ìtẹ́ fojú ọmọ ẹ̀ kékeré yẹn rí ẹ wá ní kó má rojọ́ ẹni kó má sọ̀rọ̀ á sọ kéèyàn ẹ̀ ló fi ń sọ̀rọ̀ òun ló di dátà tó fi ń broadcast bó ṣe èèyàn kan ló ń wò á ṣe máa sọ̀rọ̀ lọ ayé olódodo á dẹ̀ máa dá a sí ni mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ ní rí un gbé sọnù ẹ ní rí nǹkan kan gbé sọnù torí ibi ọmọ gan wọ́n ti ń jẹ́ so ẹ ní sọ nǹkan kan nù láyé yín ìgbà yín máa lé sí ni àwo yín máa lé sí ni gbogbo tẹ́ bá ní ó máa lé sí ni ẹ máa ṣe rere tẹ́ bá rí nǹkan lórí internet ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀ bó ṣe wà lọ́kàn yín but ẹ má ṣẹ̀ Sọjí how market ẹ ṣé gan ni thank you I love you all bye everybody gbogbo yín ni mo rí o Aramide Mayegun gbogbo yín Princess Jaiye Ọba everybody ni mo rí gbogbo yín pátápátá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ni this is victory for me bí síwèrè mo mọ̀ pé lórí lápẹ́ náà ṣe máa wá wò later gbogbo yín pátápátá ni mo rí I love you all ọ̀tún ti rẹ̀ mí ká ní pé kò rẹ̀ mí ni màá bá àjọ faṣọ yìí à ń fàdé 3 hours nítorí pé nǹkan tí mo fẹ́ sọ nípa Sọjí ó pọ̀ gan but díẹ̀díẹ̀ tí mo ṣèrántí òun ni mo rí Láyọ̀ how are you darling God bless you straight from there gbogbo yín ẹ ṣé gan ni o ẹ kú àdúró tì tẹ́ bá ti rí nǹkan kékeré ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀ James Fọmá ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀ mí ní kẹ́ má sọ̀rọ̀ ń pa ẹ̀ but ẹ sọ ní ṣókí bó ṣe rí lọ́kàn yín ẹ kàn sọ but ẹ má ṣẹ̀ ẹ má máa wádìí èèyàn báyìí ló fẹ́ rí èèyàn kan ló fẹ́ ìgbà tó wà secondary school báyìí ló ṣe gbé result ẹ secondary school rẹ kìíní kan secondary school rẹ no kò need love you all bye I'll put the link so that you can read it for yourself. Nítorí pé kí ló jẹ́ aṣọ èèyàn tó ga èèyàn tó ga òun ló di aṣọ ìmúdẹ̀ ní another colour and that lace kì í ṣe lace gbẹ́gbẹ́ ní mo lò sí very fine lace. Hi, you need bread. Ẹ jẹ́ sáyé ṣọ́ra ajé ẹ má bínú mo sáyé ṣọ́ra ajé ló jẹ́ pọ́s bí ìdẹ́ni fẹ́ kó máa rídìí lọ á kàn máa gùn lọ ni. So bó ṣe jẹ́ nìyẹn ẹ wá ra aṣọ tí mò ń tà tí bá sọ fún yín pé mo láwọn aṣọ tó fine àwọn aṣọ kúnnú store ẹ má rò bí náà jókè ò náà bí ṣọ́ọ̀ṣọ́ọ̀ṣọ́ slang yẹn lẹ́tíkẹ́ now ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́mì mi ẹ wá ra aṣọ gbogbo ẹ̀yin dádì aṣọ wà bíbá ìfún yín gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra aṣọ ìtúnu àwẹ̀ ti dé ẹ tètè wá ra aṣọ yín sílẹ̀ ewu dọ́là ti ń bàjẹ́ àdéhùn tó bá ṣe ń bàjẹ́ láṣọ máa ṣe kí ni aṣọ $10 lè padà di $15 tí dọ́là bá ti fọ́ but àtọ́lọ́ ṣáà tún lè ṣe bó ṣe ń ṣe but for now aṣọ mi ò tí gbowó lérí ọ̀gá mi ò tí ní kí n fowó kún ọjà kò sí tí bá ti polówó ọjà mo máa rántí àwọn tó máa sọ wípé èmi kọ́ mo ní ṣọ́ọ̀bù kò sí tí bá ti lè polówó báyìí máa rántí so tẹ bá ti gbọ́ tí bá ti sọ bẹ́ẹ̀ ẹ ṣáà máa rántí wípé ibẹ̀ ni mo lọ so ọ̀gá mi ò tí ní kí n fowó lé owó ọjà so ẹ tètè wá rajà sí ó lè dọ̀là ń sìn kọ́gà mi pè mí ẹ ló lè dìkẹ́ kí ni yes my lord ọlọ́run mi tó ń gbé nínú ìpẹ̀kún ọ̀run ọba tó ní gbogbo agbára ayé ní ìkáwọ́ mo gbọ́ kó ló yá gbówó lé aṣọ ẹ̀ máa gbówó lọ́jà ọ̀gá mi nìyẹn so ẹ wá ra aṣọ ẹ wá ra àwọn jewelries ẹ wá ra àwọn wig àwọn fine purse bákan náà ẹ má gbàgbé pé ní Lady K African store a ní àwọn African food àwọn oúnjẹ ilé wa gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jẹ sẹ̀mó ẹ fẹ́ jẹ wheat ẹ fẹ́ jẹ èlùbọ́ gẹ̀dẹ̀ ẹ fẹ́ jẹ èlùbọ́ gẹ̀dẹ̀ ẹ fẹ́ jẹ ẹ̀gúsí ẹ fẹ́ jẹ àwọn ẹja gbígbẹ lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn ẹja tó fàì tó wà pa dáadáa àwọn ẹja tó ṣe fi dita rice ó ṣe fi sí ẹ̀fọ́ ó ṣe fi sí ẹ̀gúsí ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwaṣọ àwọn ẹja tẹ́lẹ̀ fi sí àwọn emilẹ̀fọ́ rírò ẹ̀fọ́ ẹlẹ́gúsí ọ̀gbọ̀lọ̀ abẹ́fẹ́ fi dita rice
ẹja tó gbẹ dáadáa kò dẹ̀ sí country tí mi ò lè send ẹ̀ sí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ patronize mi, gbogbo ẹ̀yin mọ́mì mi ní Amẹ́ríkà. Olódùmarè á bá mi sọ yín ní ẹ̀san ayọ̀ lọ́pọ̀lọpọ̀. Ayọ̀ yóò ní dìbànújẹ́, ayé ò ní gbé ẹrù ọ̀rọ̀ ká yín mọ́lé. Gbogbo ẹ̀yin tẹ́ patronize mi, tẹ́ bá mi rajà, wo tẹ̀kẹ́ èébú mi. Wọ́n ní dàpà inú ẹ̀ ò dá. Ó lẹ́ni bá ti rẹ́yìn òun á ti mọ̀ pé inú òun ò dá lọ́rọ̀ mi. Èmi náà mọ̀ pé ọ̀rọ̀ ẹnu mi ò dá, torí ẹ̀nà mi ò ṣe dá, mo ṣe burẹ́wà. Kò sì sí ohun tó fi ń ṣèyàn. Ṣùgbọ́n ẹ̀ wá wo bí mo ṣe burẹ́wà tí mi ò fáìn, tọ́rọ̀ ẹnu mi ò dá, tí mi ò tún gbé dè, tọ́rọ̀ ò dá lẹ́nu mi. Wo ti gbogbo yẹn, wo tẹ̀kẹ́ èébú mi, patronize mi. Ojú ò mà ní tì yìí o. Àwọn ọmọ yóò ní wálẹ̀ o. Àwọn ọmọ yóò ní dológun àná o. Ayé ò wá ní kọ́ yín léyìn ọ̀kan. Ayé ò ní kọ́ yín léyìn ọ̀kan. Ayé ò ní kọ́ yín léyìn ọ̀kan. Àpadà sí ibi, àpadà sí burúkú kò ní dé bẹ́nikẹ́ni nínú yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà, mo mọ̀ lóore. Ọlọ́run á sì bá mi sọ yín lẹ́san ayọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá need àwọn spiritual products, ẹ má gbàgbé láti pe Lady K Ìfẹ́ Olúwa show. Kókò jẹ́ àwọn nǹkan protection lásán. Ó ṣe pàtàkì, ó ṣe kókó ká máa lò. Nítorí Bible gan sọ, ó ní Kristẹni má ti wá ìsinmi. Gbọ́ bí áńgẹ́lì rẹ ti wí, láàrin ọ̀tá ló wà, máa ṣọ́ra. The same Bible náà ló tún jẹ́ kó yé wa wípé Kristẹni má ti wá ìsinmi. Nítorí ojoojúmọ́ ni Sátánì dọdẹ. Ó ní ká máa ṣe kí ni ká máa gbàdúrà. So gbogbo ẹ̀yin mọ́mì bẹ̀yìn dáàdì bẹ̀yìn tẹ́ bá ní ìdáwọ́ nǹkan protection, ẹ pe Lady K Ìfẹ́ Olúwa show. Ẹ̀yin tẹ́ bá ní ìdáwọ́ nǹkan ètò àdúrà lóríṣiríṣi, ẹ pe Lady K Ìfẹ́ Olúwa show. Àwọn iṣẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan lóríṣiríṣi iṣẹ́ ó wà available. Bí ijó tọ́kì tó ṣe mí bẹ́ẹ̀ ni pápápá ni, because ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ìgbà bẹ́ẹ̀ lómi àdédé pè báyìí, màsáyé fast màsáyé sẹ́ẹ̀dì kan sí wọn bóyá ìsáyé lu eléyìí, because èèyàn tó bá ti rí ìrírí ayé lóríṣiríṣi á mọ̀ pé kò ṣe dúró wò. Ilé ayé ògo ni. Tẹ́ bá gbọ́ pé ilé ayé ó ta lẹ́nu ju atarodo, ẹ mọ̀ pé atarodo máa ta jura wọn lọ. Wọ́n máa ń pè àwọn kan ní rodo oko, ìyẹn ló ta jù. Rodo oko tí ojú títí báyìí lọ, ó ta ju kí ló dálé lọ. Ṣé wá rí ilé ayé ó ta ju rodo yẹn lọ. Bẹ́ẹ̀ ni, kò ṣe dúró wò. So gbẹ̀yìn tẹ́ bá ní ìdáwọ́ cup spiritual items ọdún tuntun la wà yìí, tẹ́ bá tiẹ̀ dira fúnra yín, ẹ dira fún àwọn ọmọ yín. A lot of cases ni mo ti rí tó sì máa ń jẹ́ kan tó máa tó pay me, tó máa ń jẹ́ kí n túbọ̀ máa fi àdúrà ran gbogbo abiyamọ lọ́wọ́, pàápàá ìyá tó bí mi. Bẹ́ẹ̀ ni ẹni bá ní ó máa ń jèrè mi, òun ló máa ṣọ́kù. Because I could remember then. Tí ìyá ìbá ti sọ pé church ti yá báyìí, àsìkò tó yẹ ká sùn, ìyá mi adó yá àtàbí àtàwọn ọmọ ọlọ́mọ, because ìyá mi pé ọmọ ọlọ́mọ tán gan ó fi ìyà, ìdààmú, wàhálà ó fi tọ́ ọmọ ọlọ́mọ àtọmọ tó bí. Ìyà gidi, ìyà tó yẹ pé tí bá tẹnu bọ̀rọ̀ yẹn lórí social media, àwọn tó máa bá mi sunkún pé Lady K mẹ́sì sọ fún yín pé bẹ́ẹ̀ ni ìyà tí ìyá mi fi tọ́ àwọn ọmọ ọlọ́mọ nìyẹn àti èmi ọmọ ẹ̀. So bó ẹ ṣe gba tí mo dàgbà ni bó ẹ ṣe wá understand gbogbo tí àyẹ̀ máa ń ṣe nígbà yẹn. Ẹ mọ ẹ wo etí òkun, atẹ́gùn etí òkun gbà mí kò yàtọ̀ sátẹ́gùn ìlú òyìnbó bó ṣe máa tutù. Téèyàn dẹ̀ lọ sùn síbẹ̀ fún 7 days. Lẹ́ẹ̀mélòó ni mo fẹ́ kà bí ilé káyé ìgbà tí àmì akọ́dédé ó yá ẹ wọ sọ́nà yìí ìlọ́yà. Àwa máa fún wa sí gíga máa pé gbogbo ìgbà ìyá mi ò tí ì di church o. Ẹyẹ èèyàn jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa torí èdè kan torí ọ̀la ni. Bẹ́ẹ̀ ni àdúrà òbí ó sì ṣe pàtàkì, ó ṣe kókó nínú ayé ọmọ. Iṣẹ́ òbí ṣe pàtàkì, ó ṣe kókó nínú ayé ọmọ. Nígbà tá a bá dé tí òkun, àwa bẹ̀rẹ̀ àdúrà nínú yọ̀ọ̀rẹ̀. Òjò á tún máa pa wá, àwa dá láìlọ̀ bóra báyìí kò sí ilé. I have seen a lot in this life. Kò sílé láìlọ̀ tá a bá ti ń lọ. Ìyá mi á ti di canopy, wọ́n á ti dì sínú báàgì poly bag 5 naira àgbà náà lọ́wọ́. Ìyá mi máa dì sí. Àwa gbé ìgbà mi Ghana must go kékeré pátápátá yẹn. Ìyá mi máa dì sí, wọ́n á ti di ta police pé in case tójò bá káwa bẹ́ẹ̀ tí òkun. 7 days nínú òjò, nínú òwú, àdúrà ni. Àdúrà ni gbogbo ẹni bá ní kábíyàmọ́ máa ń jèrè ọmọ ilẹ̀ alànà á gbé wọn mì. Bẹ́ẹ̀ ni
tójò bá wá dé àwa da kanopi bora àkákò síbẹ̀ bẹ́ẹ̀ ni ìyá mi á máa gbàdúrà wò bá máa tòrí ẹ̀ ìyá mi á tún lọ wa létí ẹ gbàdúrà torí ẹnìkan torí ọjọ́ ọ̀la ni so gbogbo abiyamọ àdídàmú lórí ọmọ tó rábíamọ lèmi náà ti ṣàbíamọ àdídàmú lórí ọmọ ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa ẹ jẹ́ ká dira fáwọn ọmọ wa I'm a good testimony yes mo bá sọ gbogbo ìgbà kò sígbà tí mo bá ṣe program tó bá gba kí n sọ débi nílé ayé mo bá sọ wípé ẹ kẹ́kọ̀ọ́ lára mi I'm a living testimony gidi tó dẹ̀ ní àwọn ẹ̀rí tó múnádóko àwọn ẹ̀rí confam tó ní nínú òun lèmi tẹ̀ ń wò yìí so tí bá ń tẹnumọ́ pé èèyàn ẹ dira fún àwọn ọmọ yìí with my experience that is why táwọn ẹlòmíì bá pè mí pé ẹlẹ́dí kékeré kan kí wọ́n máa ń dùn mí mo bóyá àwọn òbí tí mo ti challenge pé wá kí ló tẹ jòkó tẹtẹrẹtẹ lórí àwọn ọmọ báyìí wọ́n ní àwọn ọmọ kọ́kọ́ ní ẹ bá mọ̀ kọ́kọ́ ẹ fẹ́ nu yé gbàdúrà kí ṣe dandan ní kẹ́ wẹ ọṣẹ fọ́mọ mo bẹ̀ gbogbo abiyamọ pátápátá ẹ má dúró dìgbà tẹ́ bá wẹ ọṣẹ fọ́mọ ẹ má dúró dìgbà tó bá yí ṣáájò fún àwọn ọmọ yìí ẹ̀yin fún ara yẹ lọ nínú àwẹ̀ àti àdúrà ẹ jí ní ọ̀gànjọ́ òru ẹ bọ́ra sí ìwòwò bí Ọlọ́run ṣe dá ayé ìyá rẹ máa fọwọ́ gbọ́yàn àyẹ̀ báyìí lọ́gànjọ́ òru I learned a lot from her àdúrà yẹn dẹ̀ ṣe kí ni ó ṣiṣẹ́ àdúrà abiyamọ máa ń ṣiṣẹ́ lórí ọmọ tó bá bí ẹ fi ọwọ́ gbá ọyàn yín ẹ fọwọ́ gbá ipò yín ẹ fọwọ́ gbá ojú ara yín ibi àṣẹ ńlá mẹ́ta yẹn ẹ lò ẹ fi gbàdúrà fún ọmọ yín kò sí nǹkan tó ọmọ náà lè máa fèsì tẹ́ bá ti ní ìgbàgbọ́ tẹ̀dẹ̀ pé Jésù gidi ẹ jọ torí Ọlọ́run ogun yẹn máa ṣe kí ni ó máa kò sí bó ṣe lè máa gúga lọ tó máa wálẹ̀ ṣáni ó dá mi lójú mo nígbàgbọ́ yẹn nínú Jésù Kristi ọmọ Ọlọ́run so gbogbo abiyamọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká ṣiṣẹ́ abiyamọ àdídàmú lórí àwọn ọmọ àdírí wàhálà lórúkọ Jésù bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá dé nídìí àwọn iṣẹ́ ájò tí ẹ lè lò lóríṣiríṣi iṣẹ́ wà lóríṣiríṣi kì í ṣe gbogbo aṣọ là ń sá lóru ẹ pé lédùkẹ́ ìfẹ́ olúwaṣọ àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra díjà kí ló mú mi ta máa ń bọ́ díjà ni ó wà available ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ògùn diabetes gẹ̀dígẹ̀dí ó wà available gbogbo ẹ̀yin tẹ́ ń pè fún ògùn man power mo ní ẹyọ kan lẹ̀ ẹni bá dẹ̀ fast ní màá tà fún ẹyọ kan yẹn náà dáàdì mi kan ni mo fẹ́ send ẹ̀ sí but wọ́n ti travel ibi ìṣe send ẹ̀ sí wọn mọ́ láti ìgbà yìí so mo dẹ̀ nígbà wọ́n pé táwọn máa fi dé ògùn man power á ti wà so mo ní ẹyọ kan nílẹ̀ ẹ̀yin tẹ́ bá nílò ògùn man power ẹ kàn sí mi ẹyọ kan wà available kí man power tó wọlé dé sí afẹ́ tó next month tí ó bá tẹ̀ tó ending of next month because mi ti ship ọjà kankan for now àwọn tó tẹ̀ wà lọ́nà ní kó dé náà kára tẹ̀ ọkọ̀ tó olúwẹ̀ náà so tí bá dẹ̀ máa ship ọjà ní ògùn man power máa bá wá so ẹ̀yin tẹ́ bá nídìí ẹ pè mí so ẹ̀yin tẹ́ bá nídìí àwọn product wa lọ́lọ́kọ̀ ìjọ̀kan lọ́fíńdà lóríṣiríṣi ẹ̀yin tẹ́ bá nídìí aṣọ pẹpẹ oyin original oyin gan tó fẹ́ fi di jálẹ̀ pẹ̀lú ẹ̀sán okùn méjì oyin kù méjì so mi lè sọ̀gbà tó oyin náà bá tó dé báyìí sí afẹ́ tó next month ẹ̀dì ó dẹ̀ lè má tó bẹ́ẹ̀ àtọ́lọ́ ẹ bá ṣe patronize mi sí ni mo lè tún bẹ̀rẹ̀ sí ní lòdù ẹ̀ wọlé sí but mo lọ́jà lọ́nà kò sóyin bẹ́ẹ̀ so ẹ̀yin tẹ́ bá nílò oyin gidi lèmi ta èmi ò ta oyin gbẹ́gbẹ́ original oyin òun mò ń tà àwọn tó bá mi rà wọ́n mọ̀ pé yes original lóyin tí Lady K ń tà so ẹ̀yin tẹ́ bá nídìí ẹ kàn sí mi ojú òní tí wàá mi ní wáyé tì Yorùbá nation no going back ẹ bá mi share ire o.